With a shuttle train service between Acton Town and Raymond Lane. This service runs approximately every 15 to 20 minutes and sometimes longer. Customers were mean many things because till you have done our community self-determination. So this is self-determination mean a lot. You understand? Because kò sí insecurity, kò sí nǹkan tó ta lè sọ pé nǹkan ta lè sọ pé ó wà nílùú àtàfi tí ń yẹn nílé tá bá nínú 2 hours àmọ́ dúpẹ́ fọlọ́ 2 hours Nigeria dẹ̀ ń ta nípa another country táwọn nínú for long tí wọ́n tó ń dúpẹ́ fún àwọn lónà for 10 years tí náà wọ́n ṣẹ́jú Nigeria lọ́dẹ̀ ń ta nípa. Bàbá olóyè kí ló ń pè ní orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ ní kò yá wọn. Ohun tó ń pè ní orílẹ̀-èdè ni pé láti gbé kí àwọn ọmọ nílùú wọn mọ ẹ̀tọ́ wọn kí wọ́n ní ìyà ò ní jẹ wọ́n iná máa wà gbogbo security gbogbo nǹkan máa wà létò bí lè ṣe wà yìí ṣe transand ìyẹn láti mọ̀ pé àwa náà wà lórílẹ̀-èdè ti wà ìlú tó ní wàrà tó lóyún tó ní àlàáfíà tó ní fọkànbalẹ̀. ìyá dẹ̀ máa sọ èdè rẹ̀. a máa sọ èdè wa kò sí pé dandan gbogbo English ṣe lélédè ni it's not my language. ẹ ṣọ́ pé èdè English. it's not my language. à ń yá lónìí. yeah Yoruba is my language. I'm a critical Yoruba man because I have tribal man. ṣe transand so Yoruba is my language, it's my culture, it's my everything. Ọlọ́run bá tó dábìlì Yorùbá wo ló mọ tó fi síbílẹ̀ wọ́n ti kọ́sán dábàá ní English. ṣé pé èèyàn lè ṣé pé èdè wa ó ní. òun ló èdè wa ló fà ìlú Yorùbá yìí èdè wa ló lọ́dọ̀ kọ́kọ́ dá àwa Yorùbá yẹn lọ́dọ̀ kọ́kọ́ dá kò sí báwọn ẹ̀ka wọn ti yà. àsáwọ̀ ni wọ́n má lè náà ti wá. ààbò lórílẹ̀-èdè kan kí ló ń pè lábò kí ni important ẹ̀. so gbogbo security ó ní ṣe pẹ̀lú gbogbo network àwọn èèyàn tó ń gbé níbẹ̀ ṣé àwọn tó ń gbé wa tó ń bá wa gbé ṣáàmù wọn ni irú àwọn èèyàn wo ni wọ́n. àwọn èèyàn ẹ̀ka àwọn ẹni bí tó ń bá wa gbé ẹ̀sán àwọn náà ní ọ̀dẹ̀ ìdarí wa sọ àfikọ́ lọ́sàn-án wa. ẹ ṣé gan-an bàbá.